A kú àsìkò yìí lórílẹ̀‐èdè wa yìí o. Ohun tó ṣẹlẹ̀ ní Ìlọrin yẹn tí gbogbo èèyàn dàbẹ́ ni pé wọ́n dákẹ́ lé lórí yìí. Ah, ikú tó ń pojú gba ẹni ni o. Ikú tó ń pojú gba ẹni kí n tó di pé màá fi àwọn fọ́nrán fídíò yìí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í wò ó. Kí gbogbo abiyamọ, gbogbo èèyàn tí ẹ̀jẹ̀ tó ń flow, tó ń lọ lára ẹ̀, tí omi ara ń lọ lára ẹ̀. Irú ọ̀rọ̀ yìí kọ́ lèèyàn ń rí tó kàn ń wò ó tó ń mọ lójú tó ń kọjá. Nígbà tí èèyàn sásọ síta tátẹ́gùn dé tó wọlé tó lọ káṣọ, èyí tẹ́ ẹ wọ̀ sọ́rùn ṣé kò yẹ kẹ́ ẹ máa fura sí i? Tí àwọn gbésùmọ̀mí yìí tí wọ́n bá lè wọ ìlú kan tí wọ́n dẹ̀ páì èèyàn tó ń lọ sí bíi over 100 people going to 200 bá a ṣe gbọ́, tí kò dẹ̀ sí ifá tí àwọn social media àwọn local kìíní tó bá bẹ̀rẹ̀ sí fi ń kọrin ó tó bẹ́ẹ̀ kó tó di pé ó kan each every one of us kọ́lọ̀ má jẹ́ kí ibi ó kàn wá. Àwọn tó kàn yẹn ṣé èèyàn kan ni wọ́n ni? Bí Ìlọrin bá tiẹ̀ fira wọn wé ẹrú, ṣáà máa wá gbàgbé wọn nílẹ̀ Yorùbá ni? Ṣé àwọn Ìlọrin rò pé tán bá sọra wọn dẹrú fún àwọn Máló, wọ́n rò pé àwọn á lè yọ lọ́wọ́ ikú òjijì tó ń pa wọ́n yìí? Ṣé ẹ rí ọ̀rọ̀ báyìí? Ṣé ẹ rí ibi tí Yorùbá bá yí ara wọn dé? Àárọ̀ yìí ni mo stroll pass sí social media ni mo bá rí Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo ń gbọ́ it's so disheartening, it's so kinní kan for this kind of thing to happen in Nigeria. It's all right. Ó dà bẹ́ẹ̀, òde sì dùn ni. Ó ní ọmọ aláàgbà tó fi ń ròde ẹmu, tí ọmọ bá ń kágbádá tó kó dànsíkí ròde ẹmu, tóde ò bá dùn mọ́ kò síbi tí ó ti ròde ẹmu. Inú ọ̀rọ̀ tá à ń sọ ìṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ti tó kí gbogbo òbí pariwo. Àwọn èèyàn kan ṣáà ni àwọn tí mo fi hàn yín. Àwọn àbí èèyàn kọ́kọ́ ló bí wọn. Gbogbo ìsìn èèyàn kan sọ̀rọ̀ ó ní àwọn wo. Ó ní gbogbo Nàìjíríà ni wọ́n ti surround. Èèyàn kan bìlífù pé ìgbà tí mo ti ẹ̀ ń wo fídíò yẹn tí ẹ̀rù Ọlọ́run tún bà mí ibì kan. Mo bá rí ibi tí wọ́n ti ń pààyàn, wọ́n tún pause. Wọ́n lọ kírun sí Ọlọ́run burúkú tó ń sìn. Ọlọ́run tó jẹ́ pé ẹ̀jẹ̀ ènìyàn náà ń sìn. Ẹjọ́ ta ló kọ àwọn àlùkùránì nítorí Ọlọ́run, ta ló kọ ọ́? Àwọn wo ló kọ ọ́? Ṣé wọn mọ̀ pé àwọn èèyàn wà gọ́líbù jù ni? Nítorí Ọlọ́run tó jẹ́ pé ẹ̀sìn kan máa sọ fún ẹ pé àwọn tí ò bá ti sin Ọlọ́run ẹ dandan kó lọ pa wọ́n. Tí ò bá tẹ́ Ọlọ́run yẹn lọ́rùn, why tí ò ṣe bọ́lẹ̀ kó pa wọ́n yẹn? If the God is real, ó sì mí ó yá kú. Ó tàn. Kí ló dé tó wá jẹ́ èèyàn ẹlẹ́ran ara bíi tiyín lẹ̀ ń lò síra yín láti gbẹ̀mí ara yín? Pé torí àwọn kan ní wọn ò fẹ́ sàríà àbí àwọn kan ní wọn ò fẹ́ kinní, ẹ máa gbà wá. Ẹ máa gbà wá Ọlọ́run lórílẹ̀‐èdè yìí, kò máa sẹ́ni tó máa gbà wá. Kó tó di pé mo fi fọ́nrán fídíò yẹn kí n tó post ẹ̀, torí àwa tó jẹ́ pé òyìnbó wa ó mọ níwọ̀n bàbá yìí, tó jẹ́ pé èdè abínibí la máa ń sọ. Ohun tó pinlẹ̀ ṣẹlẹ̀ ní wípé wọ́n ní wọ́n ti wọnú ìlú yẹn tán bẹ̀rẹ̀ sí ń ṣọṣẹ́ ń bẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́. Ṣé aago 5 ìrọ̀lẹ́ àbí tààrọ̀ ni? Let me go and get my fact, I'm sorry. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé wọ́n lo 10 hours nínú ìlú yẹn láti pa àti láti dàrú àti láti bàjẹ́ bíi Sátánì. Wọ́n dẹ̀ ni wọ́n pe àwọn authorities. Àwọn yẹn ò dé until after 10 hours ní ìlú kan yìí náà. Ẹ wá sọ pé àwọn authorities ò mọ̀ ń pa nǹkan tó ń pa àwọn èèyàn nílùú yìí. Olódùmarè, kí la wá ṣe tó le tó yọ Ọlọ́run? Ìgbà tó jẹ́ pé ká máa gbé ẹjọ́ aláre fẹ́ bí ni, ká máa fi ìbàjẹ́ ṣayọ̀, ká máa rólówó tó jẹ́ wípé
ó ti lo orí èèyàn 100 fi ṣògùn owó tó ti waste àwọn ẹ̀mí ènìyàn kó máa náwó ní patí kó máa ṣòwò bó ṣe wù ú ká máa ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ odógú demand oríṣiríṣi ká máa ṣàwọn inú wa ń bí Ọlọ́run. àwọn aláìṣẹ̀ àwọn grass àwọn koríko ló wá bẹ̀rẹ̀ sí í jìyà yìí Ọlọ́run jọ̀ọ́ ó mọ àwọn tó pinlẹ̀ dá ọ̀ràn ìbá wa wá wọn lọ sínú ìyẹ̀wù wọn. The way people are just spying in this nation ó simple ju pé kéèyàn fẹ́ fowó ro oúnjẹ jẹ lọ́jà. It's quite easy to even lose your life in this country, very easy. ọdún yìí báyìí nígbà tá a wà nínú ìsẹ́ra tá a wà nínú àwẹ̀ mo mọ nǹkan tí mò ń gbọ́ pé Olúwa o ikú máa pọ̀ jù orí mi ẹlẹ́dàá mi ìṣẹ̀dá mi má jẹ́ bá wọn nípìn nínú ikú òjijì má jẹ́ kí àwọn olólùfẹ́ mi ó nípìn nínú ikú òjijì tó ń bọ̀ yìí toró máa pọ̀. Ìbẹ̀rẹ̀ ọdún yìí ló ti bẹ̀rẹ̀ tí mo ti gbọ́ irú orílẹ̀-èdè wo la wà yìí. Tẹ́ ẹ bá wo àwọn authorities nísìn wọ́n ti tún ṣe party wọ́n ti tún ṣe kínní wọ́n honour hero wọ́n ti gbàgbé they don't even see it as anything anymore. It's like to them maybe we are so many. bóyá Nàìjíríà ti pọ̀ jù bóyá wọ́n fẹ́ dín kù kọ́kọ́ tí ẹ̀ dín wọn kù pé ẹja ṣe wọ́n sí half kápá wọn lè kápá àwa lè ká wọn àbí I don't know what they are thinking. That a whole ìkíní èèyàn tó máa wọ bíi 200 àwọn Boko Haram máa pa wọ́n níjọ́ kan náà ẹ̀ẹ́dẹ̀ wo bẹ́ẹ̀ ni pé it's a simple something now. What is there? We will not leave stone on stone. We will get to the root of the matter. Feel bad lórí àwọn tó kú. That is all we will hear and there's nothing that will happen after that. Ẹni tó kú ti kú ẹ̀mí ti lọ. I don't know this country. I don't even know. I don't know what to say. Kọ́lọ́ Olódùmarè Ọlọ́run ẹlẹ́dàá ẹ̀mí mímọ́ kó ṣàánú wa. Ibi ìlú tí wọ́n bá ti ń tẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ìlú yẹn ò kì í nẹ́sìnmi. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ló pọ̀ lọ jaburatata ní Nàìjíríà yìí. Ànẹ̀sán ti wá ń ké báyìí. Ọdún yìí gan máa pọ̀ jù. Ọlọ́run ṣàánú. Irú ìjọba wo làwọn eléyìí? Àwọn tó fi jo lórí àwọn tẹ́ ẹ sọ pé ẹ ṣe báyìí ṣe gbá fún ẹran wà lọ́wọ́ all of them kò kàn wọ́n they don't even send. Father Lord Jesus ẹ̀mí mímọ́ mi ì máa mọ́rú ẹ̀sìn yìí Ọlọ́run Olódùmarè mi ì máa mọ́rú ẹ̀sìn tó burú tó le tó yìí tó ní ìkanra tó lè pààyàn tó lè irú àwọn ẹ̀sìn yìí ẹ̀rù ẹ̀ máa bà mí. How can you even explain this kind of religion? Religion of pie. How are we going to explain it?